mi ò rò pé ó wá. Naam. Wa qala ta'ala ẹ̀tún wá gbọ́n tọ́lọ̀ ń sọ́nu Suratu Zumar tá a bá lọ ka chapter 39 verse 36 ọlọ́ni alaysa Allahu bikafin abdahu. Ṣé Ọlọ́run ọba ò tí ì tó fún ẹrú rẹ̀ Muhammad ni tí ó fi wá máa wá Yahudi káàkiri? Alaysa Allahu bikafin abdahu. Ọlọ́run ò tó fún Muhammad ni. Ọlọ́run ò tó fún Muhammad. Kò wá rí èèyàn mọ́. Ó wá jẹ́ Yahudi ọ̀tá Ọlọ́run al-maghdubi alayhim. láwọn tá Nábì ní khaliful yahudi wal mushrikin la tatashabba'u bil yahudi. Afa al-Qur'ani nínú àyà mi tí a bá káyà yẹn náà ta wí sí ní wa yukhawifunaka bil ladhina min dunihi wa man yudlillahu fama lahu min hadin. Yukhawifunaka wọ́n máa dẹ́rù bà wá Nábì bil ladhina min dunihi pẹ̀lú nǹkan mi tí ń ṣọlọ́run. Wa man yudlilillah ẹn tọ́lọ́n bá ti sọnù fama lahu min hadin kò sẹ́ni tó lè fi mọ̀nà mọ́. Ẹjá tó wọ al-Qur'an suratul munafiquna ayé ẹlẹ́ẹ̀kẹjọ. Nígbà Ọlọ́run bá ń sọ pé àwọn kan ń sọ yí pé tẹ́ bá dé Medina o la tunfiqu ala man inda rasulillah ẹ gbọ́dọ̀ náwó fún Nábì àtàwọn èèyàn o. Ẹ gbọ́n tọ́lọ́run sọ ni Ọlọ́ni walillahil izzatu wa li rasulihi wa lil mu'minina. Sọ fún wọn pé owó tí wọ́n ń pariwo yìí lillahi Ọlọ́run ló ní wa li rasulihi ó sì ti fún Nábì rẹ̀ wa lil mu'minina ó tún fáwọn ẹni Ọlọ́run ọba níjọ́ yẹn lọ́hùn torí pé owó ń bẹ lọ́dọ̀ wọn. Ẹyẹ wọn súra àwọn kẹwọn tí ń bá bọ̀. La tunfiqu ala man inda rasulillah ẹ gbọ́dọ̀ ná owó fẹ́nikẹ́ni tẹ́ ẹ bá rí lọ́dọ̀ Ànábì. Tọ́lọ́run abádẹ́ ní máa sọ fún wọn yìí pé lillahil izzatu owó tẹ́ ń sọ yẹn ń bẹ lọ́dọ̀ Ọlọ́run wa li rasulihi ó sì ń bẹ lọ́wọ́ Ànábì fúnra rẹ̀ wa lil mu'minina Ọlọ́run tún ṣe fáwọn tí wọ́n nígbàgbọ́ nu Ọlọ́run gan owó ń bẹ lọ́wọ́ wọn. Tẹ́nìkan wà máa fowó dẹ́rù bà Nábì ẹ rí. Àwọn kan dẹ́rù bà wọn pé bẹ́ẹ̀ bá febi pa wọ́n tẹ́ ẹ bá ríyàn lọ́dọ̀ Ànábì ẹ gbọ́dọ̀ fún lówó. La tunfiqu umul ladhina àwọn tí wọ́n ń sọ wípé la tunfiqu ẹ gbọ́dọ̀ ná owó ala man inda rasulillahi fẹ́ntẹ́ ẹ bá rí lọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run ata yanfadu àfi tí wọ́n bá fa Ànábì ilẹ̀ tí wọ́n bá ṣẹ̀sìn Ànábì mọ́. Ọlọ́ni walillahi khaza'inu samawati pẹpẹ ọrọ̀ owó ti sánmà àti lẹ́lẹ̀ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run walakinnal munafiqina la yafqahuna àmọ́ àwọn mùnáfìkí kò yé wọn débẹ̀ ni wọ́n fi ń sọ wípé la'in raja'na ila al-madinati tá a bá fi lè padà sí Medina la yukhrijanna al-a'zu min al-azalla. Gbogbo àwọn tí wọ́n bá jẹ́ èèyàn gidi lásọdẹ ní yẹpẹrẹ àwọn èèyàn ńlá abẹ wọ́n lé àwọn èèyàn yẹpẹrẹ yẹn dànù. Ọlọ́ni lillahil izzatu ẹ lọ sọ fún wọn pé owó ọrọ̀ ọlá lillahi Ọlọ́run àbá ló ní wa li rasulihi ó sì ti fún Ànábì wa lil mu'minina ó sì ti fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́. Innal munafiqina la ya'lamu àwọn òkúkú mọ̀. Ẹ wà al-Qur'an bó ṣe ń sọ̀rọ̀ bíi pé kò sí ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bíi pé kò sí ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Lillahil izzatu wa li rasulihi wa lil mu'minin lakinnal munafiqina la ya'lamun. Àmọ́ àwọn mùnáfìkì wọ́n kú mọ̀ pé lówó nígbà tẹ́yìn ò gbé sójú. Ẹ tún wá gbọ́ ní Hudaybiyah ẹ wá gbọ́ ara tá Nábì fowó dá sallallahu alayhi wa sallam na'ara an-nabiyyu bil Hudaybiyah 70 badnatan. Ẹ mọ̀ tí wọ́n pè ní budna ní Hudaybiyah Ànábì parakúnmí 70 lọ́jọ́ kan ṣo ó parakúnmí 70 kullu badnatin ansaba
èèyàn méje méje ló sì fẹ́ yẹ kan sópọ̀ fọlọ́run ṣọ́ọ̀ṣì lánàbì ó ló jẹ gbèsè kú ebi ló pákú àní ní ùdé ibi àṣẹ ànábì pa 70 ràkúnmí ó sì fi ràkúnmí kankan ó fi so àwọn méje papọ̀ ṣe ó lè bóyá ọwọ́ Yẹhudi ló ti gbà ó ní wastaqal qadaha fi umratil qadaha makana umrati nígbà tó fẹ́ wá ṣe umratul qada èyí tí wọ́n dá padà tí wọ́n ẹjọ́ ṣe nígbà tó fẹ́ padà wá ṣe yẹn ó pa 60 budna 60 ràkúnmí ló pa ẹ̀yin olówó ẹ̀rí pé kò ní da fún yín tẹ́ lówó tẹ́ mọ̀ bí wọ́n ṣe ń ná tẹ́ lè fi tọrẹ àánú àwọn àfáà gbà yín gbàkúgbà ojú yín wá dá ẹ wá ń pariwo ẹ wá ń pariwo kiri ẹ lọ kánú mú àtà Ìmáàmù Málíkì ọba àwọn àfáà sínú tá a bá ń sọ̀rọ̀ ilmul hadith ọba àwọn àfáà nù qala ta'ala li nabiyyi ẹ wá gbọ́n tọ́lọ̀ tó wá sọ fún ànábì rẹ̀ ànábì ẹ̀ṣẹ̀ tí ń fọwọ́ mẹ́wàá jẹun kéèyàn tó lè pa 70 ràkúnmí lọ́jọ́ kan tó tún wá pa 60 ràkúnmí lọ́jọ́ kan ṣé kékeré lẹ́pọ̀ owó tó ní ni ó jogún owó lọ́dọ̀ bàbá rẹ̀ ó jogún owó lọ́dọ̀ ìyá rẹ̀ ó jogún owó lọ́dọ̀ ìyàwó rẹ̀ ó tún wá jogún owó ó jogún owó mùsùlùmí ó jogún owó ìsìláàmù ọlọ́run wá ń sọ fún wa pé ìrẹ́ ànẹ́bì wala taj'al yadaka maghlulatan ila unukika wala tabsutha kullal basiti fatakiuda maluman mahasura ìtọ́lọ́run kí ànẹ́bì nílọ̀ ní fọlọ́run ṣọ́ wá ṣàfitì ànẹ́bì sí yìí o ọlọ́ni ìrẹ́ ànẹ́bì ẹ lọ wọnú suratul Isra'i tá ń pè ní suratu Bani Israel aya 29 nígbà Ọlọ́run bá ń bá nẹ́bí sọ̀rọ̀ ó ní la taj'al yadaka maghlulatan ila unukika ìrẹ́ ànẹ́bì mọ́ mú ọwọ́ rẹ̀ mọ́ fún mọ́hún ìyẹn ni pé mọ́ ṣàhún táwọn yẹn ó tún wá kópa lára báwọ̀ àtàwọn ará ilé rẹ̀ wala tabsutha kullal basiti mọ́ sí ní gbogbo ọwọ́ mẹ́wàá ló fi jẹun má fún ọwọ́ mára tó fi ní gbádùn ara rẹ̀ tó fi ní ṣe fáwọn èèyàn wala tabsutha mọ́ sì dá ọwọ́ yẹn lẹ̀ kullal basiti gbogbo ẹni bá ti dé náà ní ká máa kó lẹ̀ kó kàn máa kó lọ fatakiuda maluman kó o má padà wá dẹni àbùkù màṣúra tí ò ní nǹkan lọ́wọ́ mọ́ ṣé ẹ fẹ́ sọ fún wa pé ńgbà nábì kú ó padà dẹni àbùkù kò ní nǹkan lọ́wọ́ mọ́ hadha Qur'an subhanahu wa ta'ala jalla man la yamutu ila yawmiddin jalla lil alimil qadir fọlọ́hun ṣe ọkàn nígbà ni torí pé Al-Mubarak ló ń sọ yóò ní ìrònú mùdílù mọ́ríkàsí ní bẹ́ lórí rẹ̀ inú Qur'an láti ti ká ìtẹ́lẹ̀mí ọmọ sọ ní pé èyí tí ń wí àwọn dókítà kíní kan ò wí àwọn pòfẹ́sọ̀ kíní kan ò wí ṣé wọn kàn Saudi ni a ní mọ̀ nǹkan Kùránì ò ń sọ̀rọ̀ ẹni ó lọ kí ló kàn ń gbé ọlọ́run bọ́lọ̀ tí máa ń ṣe nu ọlọ́run ní Allahu ya'lamu haythu yaj'alu risalatahu ibi ó bá fọlọ́ ní máa fi mẹ́sẹ̀jì sí kìí ṣe pé ìta máa jó tẹ bàtì táwọn máa pariwo mùdírù bí ìgbà tí ò sí nǹkan mí nu Kùránì mọ́ ṣọlọ́ ń kọ́ mùdírù sínú Kùránì ni. àwọn èèyàn tí ẹ̀ wá gbọ́n mùdírù ní sanantahi bikum ila al-abad àbá yín kanlẹ̀ débi pé ẹni mọ̀ ní tẹ́ ẹ fẹ́ sọ mọ́ ẹ dẹ̀ wá ń lọ débi pé ẹni tẹ́ ẹ fẹ́ sọ mọ́ ó wá ń kú mùdírù ẹ mọ̀ pé nǹkan ti ṣe. ó wá di pé bàbá lè rán ẹ mọ̀ pé nǹkan ti ṣe. bàbá sanantahi bikum ila al-abad. ṣé ibo làwa ti ń rí yìí tá à ń wí
a ní àyè èsì